ilé tí Ọladẹjọ ń ṣe Ejẹnti fún ló sọ di tiẹ̀ nílọrin ládájọ́ bá la mẹ́wọ̀n. adájọ́ kóòtù upper area kan tó fi ìlú Ìlọrin ṣe ibùjókòó ti pàṣẹ pé kí wọ́n ju ọkùnrin Ejẹnti kan Ọladẹjọ Olúwatóyìn Daniel sẹ́wọ̀n fún ẹ̀sùn pé ó sọ ilé tí wọ́n ní kó máa mójútó di tiẹ̀ tó sì gba owó tó súnmọ́ mílíọ̀nù 5 náírà lọ́wọ́ àwọn ayálégbé tó ń gbé ilé ọ̀hún síbẹ̀ tí kò fowó náà jíṣẹ́ fún láńlọ́ọ̀dù tó gbà á síṣẹ́. láńlọ́ọ̀dù náà ọ̀gbẹ́ni Emeka Ibinye ló lọ́ọ́ fẹjọ́ afurasí ọ̀daràn yìí sùn nítọlọ́pàá, èyí ló sì ṣokùnfà bí àwọn ọlọ́pàá ṣe lọ mú Ọladẹjọ pé kó wá rojọ́ ẹnu rẹ̀ lórí ẹ̀sùn jìbìtì tí wọ́n fi kàn án. lẹ́yìn ìwádìí ní iléeṣẹ́ ọlọ́pàá Kwara wọ́ afurasí ọ̀hún Ọladẹjọ lọ síwájú ilé-ẹjọ́ pé ó lẹ́bọ lẹ́rù, ẹ̀sùn jìbìtì lílù, olè àti sísọ dúkìá ẹni ẹlẹ́ni di tara ẹ̀ ni wọ́n fi kàn án níwájú adájọ́. nínú ọ̀rọ̀ rẹ̀, agbèfọ́ba oníwàràbí Tóyìn sọ fún kóòtù pé ọkùnrin kan Emeka Ibinye tó ń gbé ní ojúlé 17 lópòpónà Ibrahim Taiwo nílùú Ìlọrin ló mú ẹ̀sùn lọ sí iléeṣẹ́ ọlọ́pàá pé ní ọdún 2021 ni afurasí ọ̀daràn yìí Ọladẹjọ wá bá òun pé iṣẹ́ estate agent ni òun yàn láàyò, tóun sì kó ilé òun tó wà lópòpónà Òró àti Àjàṣẹ́-Èpo sí àkàtà rẹ̀ látàrí pé òun finú tán, ṣùgbọ́n ṣe ló sọ dúkìá òun di tiẹ̀ tó sì gba owó tó súnmọ́ mílíọ̀nù 5 náírà $4,550,000 naira lọ́wọ́ àwọn ayálégbé tí kò sì kó owó náà kalẹ̀ fóun. onídàájọ́ Usman Moshood Ajibade kò rò lẹ́ẹ̀mejì tó fi ní kí wọ́n máa gbé Ọladẹjọ lọ sọ́gbà ẹ̀wọ̀n tó wà lókè kúrá. lẹ́yìn náà ló sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 28 oṣù kẹjọ ọdún 2023 yìí. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.